Ẹ̀yin tèmi báwo ni o ṣe wà? Ṣé dáadáa ni mo bá yín? Báwo ni gbogbo nǹkan? Èmi ọmọ yín tún ti dé o. Pàdé yín, àbúrò yín, Toyintomato. Ọmọ wọn lókè àgbòbí jíjẹ̀bú igbó. Ọmọ tàǹgìrà máa sọ. Ọmọ orí mọ́lúsì. Mo ti dé gẹ́gẹ́ bí ìṣe mi. Time tí a wà ní country wa ń sìn. Ìgboro ọ̀rẹ́ rìn bí àṣà àwọn kan ní ìgboro ọ̀rẹ́ rìn. Tọ́lọ́run bá ń ṣọ́ wa, ẹ jẹ́ ká máa ṣọ́ ara wa. Àwọn ọ̀nà tá lè fi máa ṣọ́ ara wa ni mo fẹ́ ká sọ̀rọ̀ lé lórí program mi lẹ́yìn. Ibi tí ẹ bá ń lọ ẹ máa dágbére lórúkọ Ọlọ́run, àníràrìn fẹsẹ̀ sí. At least kéèyàn kan méjì kọ́ mọ ibi tẹ́ ẹ bá ń lọ. Ẹ dẹ̀ jẹ́ ká má máa travel lálẹ́ mọ́. Ẹ má jẹ́ ká máa travel lálẹ́. Gbogbo travel tá bá fẹ́ travel láti 8 a.m. sí 9 p.m. or 8 p.m. gan ó ti tó. Ẹ jẹ́ ká má máa travel lálẹ́ mọ́. And fún gbogbo àwa tá máa ń lo tinted glass nínú car wa, nínú gbogbo àwọn cars táwọn ẹlòmíì ní tinted glass ni. Ẹ pé tinted glass yóò máa ń jẹ́ kó mọ̀ pé èèyàn ńlá kan ni. Ó máa call attention àwọn èèyàn, àwọn ará bí. Ó lè call attention wọn sọ́dọ̀ yín pé èèyàn ńlá kan lẹ́ni. So àwa tá à ń lo tinted glass ẹ jẹ́ ká máa ṣọ́ ṣe. And tá bá tún ti ń travel, àwọn title yẹn aláàjì, honorable, kíní kan, àwọn title yẹn kò necessary. And ID card yín ẹ máa keep ẹ. Ẹ máa keep ID card yín because nínú ID card mi lọ ti máa mọ irú èèyàn tí ẹni yẹn jẹ́. Need àwọn title tá bá ń travel. Àwọn míì wà tó yẹ pé tí àwọn ọlọ́pàá bá dá wọn dúró, wọ́n tó máa ní who are you, ó lè ní Alhaji so honorable so need ẹ. Especially tẹ́ bá ń travel níbi tó jìnnà. Tẹ́ bá ń travel lọ síbi tó jìnnà, gbogbo nǹkan ìlú yẹ ká máa ṣọ́ ṣe. Ẹ má máa gbé title sórí mọ́ tẹ́ bá ti ń travel. Tọ́lọ́run bá ń ṣọ́ wa, ká máa ṣọ́ ara wa. And tá bá dẹ̀ ti ń drive, ẹ jẹ́ ká máa face ibi tá à ń lọ. Ẹ jẹ́ ká fi ojú sí ibi tá à ń lọ gangan. Ẹ má máa wò káàkiri. Ẹ mọ̀ tá bá concentrate, tá bá face ibi tá à ń lọ, àwọn potholes, àwọn yamayama ojú ọ̀nà a máa rí. So kò ní lè sí accident because kò ń ṣe nǹkan tó dáa kí a máa gbọ́rò accident ní lọ́tùn lósì káàkiri. Nípa ẹ̀mí èèyàn sọnù, Lagos Abẹ́òkúta road, kíní kan Lagos Ìbàdàn road, kíní kan kò ń ṣe nǹkan tó máa ń dùn mọ́ wa nínú. Tọ́lọ́run bá ń ṣọ́ wa, ẹ jẹ́ káwa náà ká máa ṣọ́ ara wa. And tá bá dẹ̀ travel, tá bá fẹ́ park kára nǹkan, ẹ jẹ́ ká shine ojú wa dáadáa. Ẹ shine face yín dáadáa. Tẹ́ bá fẹ́ ra nǹkan, ẹ kàn máa wò pé tẹ́ sáré ra àgbàdo yíyan lẹ́gbẹ̀ẹ́ títì, ẹ kàn sáré park sẹ́gbẹ̀ẹ́ títì, ẹ kàn ra nǹkan tẹ́ fẹ́ rà. No, ẹ jẹ́ ká máa ṣọ́, ká máa shine face ara wa. And eré àsájù kò dáa. Tọ́lọ́run bá ti ń ṣọ́ wa, ẹ jẹ́ ká máa ṣọ́ ara wa. Gbogbo nǹkan báyìí ni mo rò pé kí n fi tó ẹ̀yin tèmi létí lórí program mi lẹ́yìn. Mi ní rí jù yín lọ lórí ètò mi lẹ́yìn. Ìpàdé wa tún di ọjọ́ mi ọjọ́ rẹ̀. Títí dìgbà náà, ó dàbọ̀.